wọ́n lẹ́ni tán torí ẹ̀nà mi ò ní máa padà fẹ́ bẹ́ẹ̀ ni o ẹ káàbọ̀ padà sórí ìkànnì YouTube wa tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ lélẹ́yìí tẹ́yin ní orí ọ̀fẹ́ àti àǹfààní láti máa darapọ̀ mọ́ wa lórí ìkànnì yẹn má gbàgbé kẹ́ bá wa tẹ subscription button àti notification bell sódà gbogbo wa tá bá ti ń mú sinimá tá bá wọn review bí eléyìí wá àjùmọ̀ máa ṣe kí ni àjùmọ̀ máa láǹfààní láti rí ara wa àti láti fọ̀rọ̀ jómi torí ọ̀rọ̀ bẹ́ẹ̀ ni o ọ̀rọ̀ ìfẹ́ ni o sinimá eléyìí tí a mú wá yìí ìfẹ́ ni ó dálé lórí o kí wá ní àkọlé sinimá tí a mú wá lọ́jọ́ tòní bí kò ṣe ire àti àánú ire àti àánú lórúkọ sinimá tí a mú wá fún yín ní ọjọ́ tòní ẹ lè rí sinimá yìí wò lórí ìkànnì YouTube ẹ lọ sórí ìkànnì YouTube yín ẹ tẹ Yorùbá Hood tẹ́ bá ti gbé jáde Kàsàǹgbà ẹ tẹ̀ síbẹ̀ ire àti àánú ó máa gbé jáde wá fún yín o àwọn òṣèré ńláńlá ló kópa nínú sinimá ire àti àánú àwọn bíi Rotimi Salami Yinka Solomon kitan Bukola àti àwọn òṣèré jàǹkànjàǹkàn wọ́n wà nínú sinimá yìí ire àti àánú sinimá ńlá ni o sinimá ìfẹ́ ni tó jẹ́ wípé ó múni lọ́kàn sinimá tó yẹ kẹ́ ẹ wò ni ẹ má ṣàlàyé máa wò torí wípé ó máa jẹ́ ká túmọ̀ àwọn òdì kejì ìfẹ́ ǹjẹ́ n tó ṣẹlẹ̀ nínú sinimá yìí sẹ́yìn tí ẹ lè ṣe gan ni o ǹjẹ́ n tọkùnrin ṣe sẹ́ lè ṣe ǹjẹ́ n tárábìnrin yìí náà ṣe nínú sinimá yìí ṣé tí ẹ lè ṣe jẹ́ kí n rọ́wọ́ yín ní comment section bẹ́ẹ̀ ni o sẹ́ lè ṣe nínú sinimá yìí láti rí arábìnrin àti arákùnrin tí wọ́n nífẹ̀ẹ́ ara wọn dójú àmì wọ́n nífẹ̀ẹ́ ara wọn gan tó fi jẹ́ wípé eléyìí tó jẹ́ arákùnrin ọmọ olówó lòun o èyí tó jẹ́ obìnrin ìyẹn wá láta ilé àtàpátá dìde ilé àtàpátá dìde ló ti jáde wá ọkùnrin yìí wá jẹ́ ọmọ kan tó jẹ́ wípé ó nífẹ̀ẹ́ arábìnrin tó bẹ́ẹ̀ tẹ́bẹ̀ tó fi jẹ́ wípé ìgbà tárábìnrin yìí lọ jalè o arákùnrin yìí ló dúró nídúró wípé òun ló ń jalè tó dẹ̀ ṣe bẹ́ẹ̀ tó fi aṣọ péńpé tó fi ìyẹn ṣe kíni tó fi roko ọba látàrí èyí ni bàbá àti ìyá rẹ̀ jáde láyé sí nínú sinimá ire àti àánú sinimá tó panilẹ́kùn ni ìyẹn ni tó bá wà emotional o sinimá yìí wá jẹ́ wípé ó jẹ́ kan gbòógì nínú àwọn sinimá tàti máa ń fún yín ó wù mí kẹ́ ẹ wo kẹ́ ẹ digest ẹ̀ bí mo ṣe ń sọ tẹ́ ẹ bá ti wò ẹ lọ sórí Yorùbá Hood ìbẹ̀lẹ̀ ti máa rí ire àti àánú wò ẹ lè wò direct tàbí kẹtẹlẹ ṣàjẹmọ́ ẹ̀ gẹ́gẹ́ bí àwọn onífàásì ṣe máa ń sọ ẹ jẹ́ kájọ fojú omi torí ọ̀rọ̀ ǹjẹ́ tí ẹ lè ṣe nǹkan tí arákùnrin yìí ṣe nígbà tí ó jẹ́ wípé ó para olè mọ́ rẹ̀ gbogbo dúkìá tó tún wá jẹ́ títí ẹ̀ táwọn bàbá àti ìyá fi kalẹ̀ fún ó tún wá ṣe kí ni ó tún wá kó gbogbo ẹ̀ ó kò lé arábìnrin lọ́wọ́ ó wù ilé ẹ̀ fún pé nígbà tó ń ṣe àkókò ti wà lẹ́wọ̀n kò sí bó ṣe fẹ́ jẹ́ o arábìnrin gbowó ń tiẹ̀ ó lọ ń ṣe yọ̀tọ̀ mi wọn àti àbí àti bàbá àti ìyá wọn dòlówó wọn di ọlọ́lá o arábìnrin ọkùnrin yìí wá rí orí ọ̀fẹ́ gbà tó jáde nínú ẹ̀wọ̀n kí ló jáde lẹ́wọ̀n sí o arábìnrin bá fẹ́ san ẹ̀sùn orí látàrí wípé òkúkú ti jáde ìgbéyàwó ló kàn ló bá mú lọlé o làwọn òbí bá fárígá pé o lè fẹ́ o torí pé ẹlẹ́wọ̀n ni láì mọ̀ wípé ẹ̀wọ̀n tó yẹ kó máa wọ́n ṣe òun ló ṣe láì mọ̀ wípé owó tán ná òun ló ní ẹ jọ̀wọ́ tó bá jẹ́ yín ni arákùnrin yìí kí lẹ máa ṣe bó ṣe parẹ́ nínú sinimá yìí lẹ máa ṣe ni àbí ó kù lẹ́yìn ọ̀rọ̀ tó bá jẹ́ ẹ̀yin lárábìnrin náà ìgbésẹ̀ wo lẹ máa gbé ẹ wo ire àti àánú ní sinimá yìí ẹ má gbàgbé ẹ bá wa tẹ subscription button kẹ tẹ notification bell ká lè jọ máa gbádùn ara wa ṣe púpọ̀. nílé ayé yín tẹ́ bá padà péré lẹ́lẹ́wọ̀n mọ́ ẹ̀rí nǹkan tí màá ṣe fún yín ṣebí sẹ́mi rẹ̀ yìí náà ló ṣoore tá à ń jẹ lẹ́nìí ṣebí ibi la padà fi san fún.